Ya salamu alaikum wa rahmatulahi wa barakatu. Àsìkò tí wàá tó láti fi mọ̀ pé àwọn tó ń pè ní alákatakítí ẹ̀sìn Islam, àwọn tí wọ́n ń káfìrí èèyàn, tí wọ́n ń pe gbogbo yẹn ní káfìrí, ǹjẹ́ ànábì tiẹ̀ ní ká mọ̀ pé yẹn ní káfìrí torí pé gbogbo yẹn lẹ́lẹ́bọ. Ojú tí wàá hàn lónìí, mo fẹ́ kẹ́ mọ̀ iṣẹ́ ti dé fún yín láti ṣe lónìí. A dẹ̀ fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ẹ wá ṣiṣẹ́ fún mùsùlùmí ni. Ẹ wo ìyá tí ọ̀rọ̀ rẹ̀ lọ vera tó go vera tí gbogbo yẹn ń wò yìí, ìyá òòṣà tí gbogbo yẹn ń wò yìí. Àsìkò ti tó fún yín láti jáde láti lọ ṣe jihad, láti fi lọ fi tí ò yẹ kẹ́ lọ fi mọ̀, ṣùgbọ́n ìyẹn alùsùn náà ẹ̀ ní lọ síbẹ̀ láìláì. Ẹ tún wo àwọn ọkùnrin àfa àwọn yìí tán pera wọn ní àfa tó sì já sí pé aláwo ni wọ́n, ẹlẹ́sìn kẹta ẹlẹ́sìn kejì ni wọ́n. Ẹ tún wò wọ́n. Àsìkò tó láti jáde fún wọn, láti jáde láti lọ ṣe jihad fún wọn torí pé kò yé wọn ni wọn ò mọ̀ ni, wọ́n sì nídìí ẹni tí ó fi mọ̀ wọ́n, àmọ́ ẹ̀ ní jáde. Gbogbo ìtí ẹ̀yìn kan gbé dání lọ́wọ́ sí báyìí, àwọn tó ti di mùsùlùmí tó ti ń kírun tó mọ̀ pa ẹ̀sìn Islam dáadáa tí wákàtí márùn-ún ò já lójoojúmọ́, àwọn lẹ̀ ń fèsì, àwọn lẹ̀ ń bá jà. Tẹ́ ẹ̀ bá bá àwọn yẹn jà, ẹ bá wọn jà lórí àdísì Sọ̀híhù Buhari àti Muslim. Àwọn ìjà tẹ́ ẹ máa ń jà lójoojúmọ́ nìyẹn. Ẹnìkan ò mọ àdísì Buhari kò, àdísì Buhari ló dáa, àdísì Buhari ló wà Sọ̀híhù, àdísì Mùsùlùmí ló wà correct. Èyí tí ìjà tí gbogbo ìyà tẹ́ ẹ ń jà lójoojúmọ́ nìyẹn. Àwọn jihad tẹ́lẹ̀ ṣe là kó jáde fún yín lè, ẹ jáde kẹ́ lọ ṣe jihad fún wọn. Ẹ jáde, irú wọn pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé tẹ́ bá wà àárín wọn gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jẹ́ alùsùnà tẹ́ ń pariwo lónìí pé ẹ̀yin gangan ni kọ̀rẹ́ẹ̀tì, ẹ̀yin gangan lẹ́wà nínú ìlànà Islam. Ẹ jáde kẹ́ lọ bá ṣe jihad fún wọn. Ṣebí pé Islam náà ni wọ́n tún já ìdúnà fi sabilillahi bi amwalikum wa anfusikum salikum khairu lakum in kuntum ta'lamun. Ìtí Islam sọ nìyẹn. Ẹ wá jáde kẹ́ lọ bá wa kẹ́ ṣe wáàsí fún wọn. Ẹ ní jáde. Àmọ́ nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ máa sọ pé àwọn kan ò mọ̀ kéwú, kán gbé gbá kán ní wọn mọ̀ gbé, kán dẹ̀ gbá òkan ní wọn mọ̀ gbé. Torí pé nísìnyí ẹ̀yin alùsùnà ẹ ti fẹ́ dominate mufti káàkiri, gbogbo alùsùnà Nàìjíríà pátápátá lónìí báyìí mufti ni gbogbo wọn. Ẹ ti sọra yín di mufti báyìí, gbogbo nǹkan lẹ́ ń command lẹ́ ń control báyìí. Àmọ́ ó yé wa o, ìtẹ́ ń wá tẹ fẹ́ jẹ lẹ́ ń lé. Olórí yín tó ní school tó kọ́ school, gbogbo ariwo tó ń pa lójoojúmọ́ ó ń confuse àwọn yẹn torí pé school tó ní ni o. Wàláhì kò sí torí t'Ọlọ́run àti tànábì. Ó ń confuse àwọn èèyàn ní títorí school tó ní. Àwọn school tó kójọ síbẹ̀ ó ti mọ̀ pé àwọn kan kò yé wọn, ṣùgbọ́n tóun bá ń pariwo èrò ó máa wá sí school òun náà. Nítorí fi ń confuse àwọn èèyàn ni. Àwọn yòókù náà dẹ̀ ní tẹ bá wúsà case lọ tẹ bá wá lọ wá bọ̀ ní títorí owó tán fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn. Ẹ wo ìtàn fún ní mọ́sálásí, tán fún nílẹ̀ kó kọ́ mọ́sálásí. Òun ò ní wáàsí mi ju pé ẹlẹ́bọ ẹni kò ṣe wáàsí mi tó yàtọ̀ sí ẹlẹ́bọ. Àwọn ẹlẹ́bọ ní arí yìí o, obìnrin ìyá Ọ̀ṣun yìí àtàwọn ẹlẹ́bọ yìí, ẹni kò dìde kó lọ ṣe wáàsí fún wọn. Ó kọ̀ kò ní lọ ṣe wáàsí fún wọn. Àmọ́ àwọn tó ti wà nínú ìlànà Islam ò ní wọ́n bá wí. Àwọn ni wọ́n ń bá jà lójoojúmọ́. Wọn ò wá ní tán fi ń jà lójoojúmọ́ ju pé àdísì Buhari sọ báyìí, àdísì Mùsùlùmí sọ báyìí. Ìjà tí wọ́n ń jà lójoojúmọ́ nìyẹn. Pẹ̀lú bó ṣe wá ń ròyìn àdísì Buhari àti Muslim yìí sìn, ǹjẹ́ látijọ́ tẹ ti ń control àdísì, tẹ ti ń fún wa ní àwọn àdísì, ǹjẹ́ tẹ ti dárúkọ àdísì kan pé wá látọ̀dọ̀ Bilal wá? Ẹ ní dárúkọ àdísì pé wá látọ̀dọ̀ Bilal. Gbogbo Nàìjíríà ẹ lajú yín sílẹ̀. Àwọn Arábí ò ní sọ pé àdísì kan wá látọ̀dọ̀ Bilal. Ṣé Bilal náà ò bá Ànábì wa Muhammadu gbà ni? Àbí torí pé Bilal jẹ́ Áfíríkà, torí pé ó jẹ́ ẹrú pé wọ́n rà á. Ẹ ní control àdísì Buhari àti Muslim náà lẹ́ ń control. Gbogbo ilẹ̀ tí wàá sọ̀rọ̀ ayé di Muslim, ilẹ̀ tí wàá sọ̀rọ̀ ayé di mufti, ẹ ti sọ̀rọ̀ ayé di mufti gbogbo Nàìjíríà lónìí. Gbogbo alùsùnà pátápátá lónìí ní Nàìjíríà mufti ni wọ́n, mufti náà jẹ́. Ẹ ti mú ẹ̀sìn, ẹ ti wá fọ́ sí wẹ́wẹ́. Ẹ má gbàgbé pé nísìn ẹ̀yin lẹ fa sábàbí sí báyìí. Ìdí Islam ti tú sílẹ̀, ìdí Mùsùlùmí ti tú sílẹ̀. Islam kò wá níyì mọ́, kò fẹ́ níyì láàrin àwọn èèyàn. Jihad ẹ̀ ṣe
ẹ kàn jókòó kalẹ̀ àwọn tó ń ṣe jihadi ẹ bú wọn ẹni wọn ò ṣe jihadi pé irọ́ ni wọ́n ń pa ẹlẹ́lẹ́bọ ni wọ́n ẹ̀yin ò sì dìde kúrò lójú kan tẹ́ wà ẹ jókòó sínú ọ́fíìsì yín ibẹ̀ náà lẹ́ ti ṣe wáàsí ibẹ̀ náà ti gbé gbogbo microphone wá fún yín gbogbo tẹ́ ń pariwo bídíà yìí náà lẹ́ ń pariwo tí Islam fi ń bàjẹ́ tó bá jásí pé bẹ́ẹ̀ ni Saudi pariwo bídíà ni ǹjẹ́ Islam ó dé Áfíríkà lónìí àwọn náà jáde wọ́n lọ ṣe jihadi ni ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin kàn ń gbowó ẹ̀ ń ṣe fàájì yín ẹ̀ ń pariwo ẹ̀ ń disturb àwọn èèyàn káàkiri nílùú ẹ jáde kẹ́ lọ ṣe jihadi fáwọn èèyàn ẹ fa àwọn tó ti mọ̀nà fún yín lẹ̀ àwọn ìyá yìí ṣe àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn ọkùnrin aláwo yìí àwọn tó pera àwọn aláwo tó tún ka kéwú níbi pẹ̀lú aṣọ awo àti sàkè awo àti ìyá tó jásí pé ó sọ fún yín pé ìjáàbù tó ń wúlò yìí kò ṣe ìjáàbù Islam ó tán ojú títì yín ẹ jáde kẹ́ lọ ṣe jihadi fún wọn pọ̀ o wọ́n pọ̀ dáadáa àwọn kan wà tí ò gbọ́ Islam yìí tó jásí pé wọn ò fi Ọ̀ṣun lẹ̀ lọ́dọọdún ni wọ́n lọ sí Ọ̀ṣun ẹ jáde lọ síbẹ̀ kẹ́ lọ pè wọ́n kẹ́ bá wọn sí kẹ́ ṣe wáàsí fún wọn kẹ́ dá wọn padà sínú Islam tó bá jásí pé wàrà ìtànásà yáde olóòna fi dín ní láì àfọwáján ìyẹn lẹ́ ń dóde tó bá jásí pé bẹ́ẹ̀ ni gbogbo wọn làwọn lulẹ̀rọ yòókù tó ń fún yín lówó tó bá jásí pé wàrà ìtànásà yáde olóòna fi dín ní láì àfọwáján yẹn làwọn náà dóde ni wàláhì Islam ò ní dé Áfíríkà lónìí ẹ̀yin gan tẹ́ wà ń bẹ̀ lónìí ẹ̀ ní mọ̀nà Islam àwọn náà jáde ni wọ́n lọ ṣe jihadi ni ẹ̀yin náà jáde kẹ́ lọ ṣe jihadi ẹ gbìyànjú àsìkò jihadi lóde yìí ẹ mọ̀ pé ẹnìkan kan lẹ́lẹ́bọ mọ́ ẹ̀yin gan kà fúnra yín pé a gbọ́dọ̀ pé ẹnìkan kan lẹ́lẹ́bọ ẹ fi Islam lẹ̀ ẹ má jẹ́ kí Islam ẹ ti jẹ́ kí Islam fún ẹyẹkan sí báyìí oníkálukú ò tiẹ̀ mọ̀ ẹni tó fẹ́ tẹ̀lé mọ́ ẹ ti sọ súnà àdùsúnà ẹ ti sọ di uncut báyìí ẹ ti sọ di ìjọ débi pé uncut ní káàkiri everybody everywhere alùsúnà ni ẹ everywhere alùsúnà tó bá ti sẹ alùsúnà o sínú Islam ẹ ti sọ alùsúnà di uncut àfàwà Imran Eleha ẹ ṣàtúnṣe níbi ọ̀rọ̀ yìí o ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.